wa lọ́pọ̀lọpọ̀. Yes, ẹ má bínú wípé mi ò tètè sọ̀rọ̀, mi tètè wọlé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ètò yìí, tó ṣe pàtàkì ní pàjáwìrì ni ètò eléyìí tó wà ńlẹ̀ yìí, torí voice note tí mo gbọ́ tán bá ló jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ó fẹsẹ̀ méjèèjì jọra wọn. Voice note yìí ó jẹ́ nǹkan tó dẹ́ ìrùbà mi púpọ̀. Voice note tí mo gbọ́ yìí kì í ṣe èmi ni mo sọ, gbogbo ẹ̀ ni màá fi hàn yín. Àkọ́kọ́ ló pẹ̀lú orúkọ mi Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Kìí ṣe bí kájà ká kúkọ̀. Ọ̀rọ̀ màmá Dúpẹ́ Onítìrí òun ni mo gbé wá. Kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wọn ẹ gbọ́ lénìí. Torí màmá Onítìrí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ pẹ̀lú voice note tí máa play fún yín bíbà àfi kẹ́ ṣí ẹ̀ kó tó kí n rí ọ̀pọ̀ èèyàn kó wọlé. Wọ́n wà nínú danger lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí n tá a gbọ́ ní ìyá Onítìrí Dúpẹ́ Onítìrí. Òun fi sọ pé kèé ṣe bí kájà ká wá kú kọ́. Ẹ gbọ́ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkún wọn bẹ́ níbọ̀dì jà, wọn bá Onítìrí jà. Professor Bánjí Akíntóyè wọn bá Onítìrí jà, àbí wọn bá wọn ní kó kálukú má ṣe tiwọn. Ọ̀rọ̀ Yorùbá là ń sọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ ààbò. Ó ti ṣẹlẹ̀ o, eléyìí tí mo gbé wá yìí ó ti ṣẹlẹ̀ tí è ṣe ọ̀rọ̀ ẹnu. Ìyá Onítìrí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ tí máa play voice note fún yín kí ẹ rí evidence wà ńlẹ̀ ní tí mo gbọ́ kìí ṣe mi mo sọ. Ìyá Onítìrí ti wà lọ́wọ́ àwọn ajínigbé ẹ gbọ́ pẹ̀lú àwọn ọmọ mẹ́ta bóyá mẹ́rin dẹ̀ ni. Gbogbo àlàyé yẹn lẹ máa gbọ́ àfi kẹ́ bá mi ṣí ètò yìí kó kan bí tó bá yẹ kó kàn káàkiri nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ gbọ́ mi yé ọ̀rọ̀ yẹ Onítìrí Dúpẹ́ Onítìrí gbogbo voice note yẹn lẹ máa gbọ́. Ẹ jọ̀ọ́ bá mi ṣí ètò yìí, ẹ bá mi ṣí, ẹ bá mi pín kí ẹ lè gbọ́, kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè jẹ àǹfààní rẹ̀. Ara tá à ń sọ leléyìí every time tí mo bá wá ẹ mọ̀ pé ọ̀rọ̀ ààbò ni mo máa ń sọ̀rọ̀ lé lórí jù. Dúpẹ́ Onítìrí Abíọ́lá nínú information tá a gbọ́ báyìí a gbọ́ pé àwọn ajínigbé jí wọn gbé níjọ́ Monday pẹ̀lú àwọn ọmọ. Màá play voice note yẹn kì í ṣe èmi mo sọ. Ẹ gbọ́ pásítọ̀ tí wọ́n ń lò òun ló ṣe voice note síta. Dúpẹ́ Onítìrí wọ́n ní wọ́n ti jí wọn gbé o ní Àbújá pẹ̀lú àwọn ọmọ mẹ́ta, wọ́n dẹ̀ ti pa ọmọ kan. Ẹ gbọ́ ẹ bá mi share ètò yìí kí ẹ kó tó nípa play voice note tí ó jáde síta yìí tí wọ́n mention àwọn orúkọ wọn, torí mi mẹ́ni tó tún jú ẹ̀bẹ̀ ju àwọn náà lọ, even wọ́n tó fi Abíọ́lá síwájú rẹ̀. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ ààbò ni, ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀ ní ìgbàkigbà, torí pé ọ̀rọ̀ Yorùbá là ń sọ, ọ̀rọ̀ Yorùbá la gbé sórí. Inú kálukú ò lè dùn kí nǹkan ṣẹlẹ̀ sí ẹni tó bá ti ń jẹ́ Yorùbá bíi tiwa. Ọ̀rọ̀ yìí mo fẹ́ ká mú ní iṣẹ́, ká mú bó ṣe ká ṣe mú. Ẹ jẹ́ ká ṣe ìwádìí dáadáa, torí pé tá a gbọ́ yìí ó jẹ́ kàyéfì fún wa. Tó bá yẹ pé Dúpẹ́ Onítìrí làwọn kidnapper gbé, ẹ ti wá rí i pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti kúrò ní eré. Gọ́ọ̀mẹ̀ntì kí ni tí wọ́n ń ṣe? Ètò yóò ní gùn lọ títí, màá play voice note yẹn fún wa. Bó èèyàn mẹ́fà mo yìí ń rí lórí ètò, èèyàn mẹ́fà péré lórí ọ̀rọ̀ Dúpẹ́ lórí ọ̀rọ̀ yìí, lórí ọ̀rọ̀ àwọn kidnapper tí wọ́n ní wọ́n gbé Mrs. Dúpẹ́ Onítìrí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share sí káwọn èèyàn darapọ̀ mọ́ wa.
ẹ bá mi pín ètò yìí tí ẹ bá wo tọ́pìkì yìí ẹ bá mọ̀ pé ọ̀rọ̀ tá a gbọ́ yìí tó ti di pé wọ́n ti mórúkọ jí síta tẹ́lẹ̀ látìgbà tó ti ṣẹlẹ̀ bóyá wọ́n fẹ́ kórúkọ yẹn hàn síta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bọ̀ nígbà tí orúkọ ti wá jáde yìí ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi mo kí bàbá mi kọ́mrèdì mi bàbá mi ọmọ ṣe bí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n ti jí Dúpẹ́ Onítìrí gbé pẹ̀lú àwọn ọmọ wọn dẹ̀ ti pa kan ǹjẹ́ kí la fẹ́ ṣe sí i ǹjẹ́ ọ̀rọ̀ yìí mo kí bàbá mi ọmọ ṣe bí mo kí yín ọ̀rọ̀ yìí ṣé ó dàbí àlá lójú mi ìgbà tí mo gbọ́ voice note yẹn ó ń dàbí gbà pé how come báwo ló ṣe ṣẹlẹ̀ ǹjẹ́ kí ló fà á tó bá yẹ pé wọ́n gbónítìrí ẹni kí wọ́n bọ̀ ta kí wọ́n wá tètè sọ̀rọ̀ síta kí ẹ̀mí àwọn ọmọ Yorùbá lè balẹ̀ torí wípé àwọn ò bẹ́ nìkan jà ọba ń kí gbogbo ilé ni wá ẹ jẹ́ bá mi ṣe ètò yìí kó kan bí tó bá yẹ kó kàn Dúpẹ́ Onítìrí tí wọ́n ní wọ́n jí gbé yìí pásítọ̀ tó dẹ̀ sọ̀rọ̀ yìí ẹ gbọ́ wọ́n ní pásítọ̀ yẹn sọ wípé màá play voice note yẹn bàbá mi màá play voice note yẹn lọ́wọ́lọ́wọ́ àmà tútù play ẹsẹ̀ jẹ́ kí n ṣe play fún ẹ̀yin tẹ́ ẹ ti ń wọlé torí mo rọ̀ gbogbo wa ẹ̀yin tó bá yẹ ká ẹ pè sọ́dọ̀ ìyá Onítìrí àbí tẹ́ ẹ ti mọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́yìn èèyàn wọn ẹ tètè ẹ pè wọ́n tí ó bá yẹ pé òótọ́ ni kí wọ́n sọ̀rọ̀ síta torí tá a gbọ́ yìí even wọ́n tún sẹ́ndì orúkọ gbogbo àwọn tí wọ́n jí gbé gbogbo orúkọ àwọn tí wọ́n jí gbé ó wà yàtọ̀ tí bàbá màá tún play voice note yẹn kí ẹ lè gbọ́. Mr. Ọlámídé mo kí yín Ayọ̀mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí so màá play voice note yẹn ẹ lè gbọ́ lórí ọ̀rọ̀ ìyá Onítìrí. Àlàáfíà fún gbogbo ọmọ Ọlọ́run nínú pa Ogun Rẹ prayer platform lórúkọ Jésù Olúwa àdúrà wa yóò. òun lélẹ́yìí o ṣé ẹ ń gbọ́ ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ kíní yẹn jọ̀ọ́ ẹ bá mi sọ̀rọ̀ pé yes tí ẹ bá ń gbọ́ ètò yìí tí ẹ bá ń gbọ́ voice note yìí ẹ bá mi tẹ yes ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ voice note yìí ẹ bá mi tẹ yes ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí ẹ bá wà pẹ̀lú mi tí ẹ ń gbọ́ voice note yìí dáadáa ẹ tẹ yes ẹ jọ̀ọ́. bẹ̀yìn ní àlàáfíà fún gbogbo ọmọ Ọlọ́run nínú pa Ogun Rẹ prayer platform lórúkọ Jésù Olúwa àdúrà wa yóò gbà ojú ò ní tì yín lórúkọ Jésù Olúwa mi ò ní dààmú lórí yín ẹ ní dààmú lórí mi ẹ jọ̀wọ́ gbogbo ọmọ Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ àdúrà kan orúkọ mi ni Peter Aképẹ̀lú látinú ìjọ àtinúṣẹ́ ìránṣẹ́ CAC Ìpa Ogun Rẹ prayer platform káàkiri àgbáyé ẹ jọ̀wọ́ kan nínú àwọn mẹ́mbà wa ni wọ́n ní ìṣòro kan kì í ṣe ìwà mi láti máa sọrú nǹkan báyìí ẹ̀bẹ̀ àdúrà kan mo fẹ́ bẹ̀ yín ó ṣeéṣe kẹ́ ẹ ti máa gbọ́ nínú ìwé ìròyìn àbí kẹ́ ẹ ti máa gbọ́ lórí àwọn íńtánẹ́ẹ̀tì pé wọ́n jí àwọn ìdílé kan gbé ní Àbújá ìyá àti ọmọ mẹ́rin wọ́n jí wọn gbé tọ́lẹ̀ ń béèrè fún owó àti ìgbà yìí náà ni mo ti gbàdúrà torí pé àwọn fámìlì yìí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn tí mo ń gbàdúrà wa lójoojúmọ́ àti tó tí mo ti gbọ́ láti ọjọ́ Monday tó lọ ìkẹjọ ni mo ti gbọ́ nìkan lára àwọn tó súnmọ́ wọn ti sẹ́ǹdì orúkọ wọn sí mi tí mo dẹ̀ ti ń gbàdúrà ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Ọlọ́run mo nílò ìrànlọ́wọ́ yín ní ìsọ ìrànlọ́wọ́ owó ìrànlọ́wọ́ àdúrà ni ó ń dé tí gbọ́ mi ní àná wípé wọ́n ti pa ọ̀kan nínú àwọn ọmọ yẹn wọ́n ti pa ìgbà tí wọ́n pa tán wọ́n pe bàbá wọn kó lọ gbé òkú ọmọ yẹn ọmọ ọdún 13 ni ó kó oṣù mélòó kan báyìí tí a pe ọmọ ọdún 14 ètò jẹ́ àkọ́bí wọn lójú mọ̀mọ́ ẹ̀ àtọ́jú àwọn àbúrò ẹ̀ ni wọ́n ṣe yìnbọn pa tí àwọn ajínigbé tí wọ́n pa wọ́n dẹ̀ lọ gbé sínú ibì kan lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n dẹ̀ pe bàbá wọn láti lọ gbé
láti lọ rèé sin mi àti bàbá yẹn mo ti pray pẹ̀lú wọn láàárọ̀ yìí mo ti agree pẹ̀lú wọn nínú àdúrà ẹ jọ̀wọ́ ń bẹ̀ yín gbogbo ọmọ ọlọ́run gbogbo abiyamọ gbogbo ẹ̀yà fàdúrà jagun gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jọ̀wọ́ tó dókun ayé tiwa ẹ jẹ́ àgbàgbé for now ẹ jẹ́ ká fàdúrà ran ìdílé yìí lọ́wọ́ ẹ jẹ́ ká fi ran ìránṣẹ́ yìí lọ́wọ́ orúkọ arábìnrin yẹn ni Àríyọ̀ Modúpẹ́ Abíọ́lá ìyá wọn nìyẹn orúkọ. ẹ gbọ́ kí náà sọ Àríyọ̀ Modúpẹ́ Abíọ́lá ṣe mọ̀ pé wọ́n ti lọ bá ẹlòmíì Àríyọ̀ Modúpẹ́ Abíọ́lá ta ló ń jẹ́ Modúpẹ́ Àríyọ̀ Modúpẹ́ Abíọ́lá ẹ máa gbọ́ o. ọmọ kejì tó kù láyé báyìí òní Mariam Ayọ̀dìméjì Àríyọ̀ orúkọ ọmọ kejì tó ṣì wà láyé òní Fọlájìmí Marvelous Àríyọ̀ ọmọ kẹta òní Ire Olúwatọ̀míwá Matthias Àríyọ̀ ẹ jọ̀ọ́ lórúkọ Ọlọ́run gbogbo ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ṣe ń gbóhùn yìí ẹ máa bá mi gbàdúrà àwọn tẹ́ bá lè ṣíà rẹ̀ fún láwọn orí òkè gbogbo tí wọ́n ti lè máa gbàdúrà kọ́lọ̀ kó tú wọn sílẹ̀ ní tí àwọn ajínigbé sọ ni pé báwọn bá ti mú owó wá àwọn máa pa ọmọ ilé kọ̀ọ̀kan ẹ jọ gbogbo abiyamọ ẹ ní gbogbo sọkún ọmọ àmẹ́ni tí ó kan ibi ò ní kàn wá ẹ bá mi gbàdúrà lórí arábìnrin yìí lórí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí kán máa pa wọn mọ́ kọ́lọ́run kó dìde agbára tó dìde tó fa Pétérù tẹ̀lé kúrò nínú túbú májẹ̀mú tó dìde tó gba Pọ́ọ̀lù àti Sáílà sílẹ̀ kó dìde láàárọ̀ yìí ọ̀sán àbálẹ̀ yìí ni gbogbo ọmọ Ọlọ́run mo bẹ̀ yín ní Nàìjíríà ní àbúrọ̀dù káàkiri àgbáyé àkókò àwẹ̀ táwánú rẹ̀ yìí ẹ bá fi bí Ọlọ́run ìyẹn lẹ́sìn gbogbo ọmọ ọwọ́ gbogbo àgbàlagbà tọkùnrin tó bẹ̀rẹ̀ ẹ bá mi wọlé àdúrà kọ́lọ́run kó fi àánú rẹ̀ fa àwọn ọmọ yìí jáde. ẹ jọ kí tó máa pílẹ̀ lọ nílé lóko lájò lẹ́yìn odi nínú àwọn ọmọ tí bàbá wa Abíọ́lá tí wọ́n dolóògbé tí wọ́n bí èwo ló ń jẹ́ Dúpẹ́ nínú wọn ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo ilé tó bá ti pé kìí ṣe ìyá onítìrí kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ètè jáde torí Ìgbòho ọmọ Adéyẹmọ wọn ń ṣe ẹni tó ń bá wọn jà bàbá Akíntóyè wọn kì í ṣe ẹni tó ń bá wọn jà gbogbo ọmọ Yorùbá wọn ń ṣe ẹni tó ń bá wọn jà wọn bá fàfà sẹ́yìn fórí ọ̀rọ̀ struggle tá à ń ṣe bọ̀ kìí ṣe wọ́n ní tá a bá jà kéde bí tá a bá kú kọ́ wọ́n ní tá a bá jà kéde ṣe bí ká kú kọ́ màá tuntun play o ìyá onítìrí Dúpẹ́ Abíọ́lá ẹ jẹ́ má fi onítìrí sí ẹ̀ sí ta ló ń jẹ́ Àríyọ̀ ṣe bí ọkọ ẹni ló ń jẹ́ Àríyọ̀ èyí máa ń change orúkọ ẹ gbọ́ ta ni Dúpẹ́ Abíọ́lá ǹjẹ́ báwo la ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ information yìí tí mo rí àti voice note kìí ṣe mi mo sọ kìí ṣe mi ni mo wí bọ̀ mo fẹ́ kí etí lóko lájò lẹ́yìn odi nílé káàkiri ẹ̀yin màmá mi kẹ́ ẹ gbọ́ dáadáa ìyá mi Dúpẹ́ Abíọ́lá ẹ bọ́ta tó bá yẹ pé kì í ṣe ẹ̀yin ẹ jẹ́ kí ọkàn àwọn ọmọ Yorùbá balẹ̀ mo kí yín Mr. Abdullahi ẹ jẹ́ kí ọkàn àwọn ọmọ Yorùbá balẹ̀ tó ráwa orílẹ̀-èdè Yorùbá la gbé dání ọba òbẹ nìkan jà ọba ń kí gbogbo ilé lọ́rọ̀ títí wa ẹ gbọ́ a kì í gbàdúrà kí nǹkan ṣe ẹnìkankan wa nínú wa òǹkálùkù bá àdọ́gbà àlùmọ̀kọ́rọ́ yìí ìyá onítìrí gbogbo ẹ̀yin ìjìnlẹ̀ Marcus ẹ jáde ẹ jẹ́ ká mọ̀ ẹ dìfẹ́ǹdì tó ń ṣẹlẹ̀ ẹ má fi ọ̀rọ̀ yìí sábẹ́ ahọ́n ìjìnlẹ̀ Marcus Red Lion gbogbo ẹ̀yin ìyá àjàkáyé ẹ jáde ẹ má fi ọ̀rọ̀ yìí sábẹ́ ahọ́n tó bá yẹ pé kìí ṣe ìyá onítìrí ẹ jáde kìí ṣe mi mo sọ o voice note yẹn ni mo play
torí nínú àwọn information tá a gbọ́ rí a gbọ́ pé ìyá onítìrí yìí Àbújá náà ń gbé kìí ṣe abroad nígbà tí wọ́n ṣe findings kiri. How come ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tira wọn? ìbádá kẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ síta tó ráwa àwo òbẹ́ nìkan jà lórọ̀rọ̀ Yorùbá làwa jà fún àkínfẹ́ kí nǹkan sọ ọmọ Yorùbá. tó bá yẹ pé òótọ́ ni nǹkan ṣẹlẹ̀ sónítìrí ẹ jẹ́ ká jọ parapọ̀ ká pariwo síta kí wọ́n mọ ọ̀nà àbáyọ. àwọn ò ní wo ogun tí wọ́n ti ṣe kò kàn wá ọ̀rọ̀ Yorùbá là ń sọ. a ní wo ìgbésẹ̀ kankan pé bó ṣe wù bó ṣe dàrú tó ọ̀rọ̀ Yorùbá là wá ń sọ. tó bá yẹ pé ìyá onítìrí nǹkan kò ṣe wọ́n kí wọ́n bọ́ta Ìjìnlẹ̀ Marcus tí ó bá yẹ pé nǹkan kò ṣe ìyá onítìrí ẹ sọ síta ẹ defend wọn. Black Lion Àjàkáyé gbogbo ẹ̀yin tí wọ́n ẹ jáde kẹ́ defend wọn. a nídìí àti jẹ sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. gbogbo ẹ̀ tẹ̀sẹ̀sẹ̀ wọlé màá tún play voice note yẹn again torí pé kọ́ má rí pé lágbájá kan. ok màá play ẹ̀ nísìnyí torí pé kọ́ má rí pé bóyá lágbájá kan ló sọ kìí ṣèmi mo sọ pé wọ́n kidnap ìyá onítìrí pẹ̀lú àwọn ọmọ pé wọ́n dẹ̀ ti pọ̀ ọmọ kan. màá play voice note yẹn lẹ́ẹ̀kan sí i. tí ẹ bá wá ń gbọ́ mi ketekete ẹ bá mi tẹ yes kẹ́rẹ̀ bá mi share ètò yìí. ẹ bá mi tẹ kẹ́ bá mọ̀ wọ́n sẹ́ndì àwọn orúkọ yìí sí mi wọ́n sẹ́ndì voice note náà sí mi màá play ẹ̀. àlàáfíà fún gbogbo ọmọ Ọlọ́run nínú pa Ogun Rẹ prayer platform lórúkọ Jésù Olúwa àdúrà wa yóò gbà ojú ò ní tì yín lórúkọ Jésù Olúwa mi ò ní dààmú lórí yín ẹ ní dààmú lórí mi ẹ jọ̀wọ́ gbogbo ọmọ Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ àdúrà kan orúkọ mi ni Peter Aképẹ̀lú látinú ìjọ àtinú iṣẹ́ ìránṣẹ́ CAC Ìpa Ogun Rẹ prayer platform káàkiri àgbáyé. ẹ jọ̀wọ́ kan nú àwọn mẹ́bàá wa ni wọ́n ní ìṣòro kan kì í ṣe ìwà mi láti máa sọrú nǹkan báyìí ẹ̀bẹ̀ àdúrà kan mo fẹ́ bẹ̀ yín ó ṣeéṣe kẹ́ ẹ ti máa gbọ́ nínú ìwé ìròyìn àbí kẹ́ ẹ ti máa gbọ́ lórí àwọn íńtánẹ́ẹ̀tì pé wọ́n jí àwọn ìdílé kan gbé ní Àbújá ìyá àti ọmọ mẹ́rin wọ́n jí wọn gbé tọ́lẹ̀ ń béèrè fún owó àti ìgbà yìí náà ni mo ti gbàdúrà torí pé àwọn fámìlì yìí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn tí mo ń gbàdúrà wa lójoojúmọ́ àtijọ́ tí mo ti gbọ́ láti ọjọ́ Monday tó lọ ìjẹjọ́ ni mo ti gbọ́ nìkan lára àwọn tó súnmọ́ wọn ti sẹ́ǹdì orúkọ wọn sí mi tí mo dẹ̀ ti ń gbàdúrà ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Ọlọ́run mo nílò ìrànlọ́wọ́ yín ní ìsọ ìrànlọ́wọ́ owó ìrànlọ́wọ́ àdúrà ni ó ń dé tí gbọ́ mi ní àná wípé wọ́n ti pa ọ̀kan nínú àwọn ọmọ yẹn wọ́n ti pa ìgbà tí wọ́n pa tán wọ́n pe bàbá wọn kó lọ gbé òkú ọmọ yẹn ọmọ ọdún 13 ni ó kó oṣù mélòó kan báyìí tí a pé ọmọ ọdún 14 èdè ó jẹ́ àkọ́bí wọn lójú mọ̀mọ́ ẹ̀ àtọ́jú àwọn àbúrò ẹ̀ ni wọ́n ṣe yìnbọn pa tí àwọn ajínigbé tí wọ́n pa wọ́n dẹ̀ lọ gbé sínú ibì kan lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n dẹ̀ pe bàbá wọn láti lọ gbé láti lọ rèé sin ní àti bàbá yẹn mo ti pray pẹ̀lú wọn láàárọ̀ yìí mo ti agree pẹ̀lú wọn nínú àdúrà ẹ jọ̀wọ́ ń bẹ̀ yín gbogbo ọmọ Ọlọ́run gbogbo abiyamọ gbogbo ẹ̀yin àfàdúrà jagun gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jọ̀wọ́ tó dógún ayé tiwa ẹ jẹ́ àgbàgbé for now ẹ jẹ́ ká fàdúrà ran ìdílé yìí lọ́wọ́ ẹ jẹ́ ká fi ran ìránṣẹ́ yìí lọ́wọ́. ẹ jọ̀ọ́ mo ń bọ̀ ẹ má bínú ẹ̀yin bàbá mi nílé lóko. Àríyọ̀ mo dúpẹ́ Abíọ́lá ìyá wọn nìyẹn orúkọ ọmọ kejì tó kù láyé báyìí òní Mariam Ayọ̀mídé ẹ jẹ́ ká fàdúà ran ìdílé yìí lọ́wọ́ ẹ jẹ́ ká fi ran ìránṣẹ́ yìí lọ́wọ́ orúkọ arábìnrin yẹn ni àríyọ̀ sin ní àti bàbá yẹn mo ti pray pẹ̀lú wọn láàárọ̀ yìí mo ti agree pẹ̀lú nínú àdúrà ẹ jọ̀wọ́ ń bẹ̀ yín gbogbo ọmọ Ọlọ́run gbogbo abiyamọ gbogbo ẹ̀yin àfàdúrà jagun gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jọ̀wọ́ tó dógún ayé tiwa ẹ jẹ́ àgbàgbé for now ẹ jẹ́. ẹ gbọ́ wọ́n lè tó jẹ́ ogun ayé tiwa nǹkan tó ṣẹlẹ̀ tí ẹ bá wo Yorùbá yẹn dáadáa àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ pẹ̀lú Yorùbá ẹ jẹ́ ká kọ́ gbé lẹ̀ ká lè yanjú tó wà lẹ̀ ẹ má bá lọ.
pàdúà ran ìdílé yìí lọ́wọ́ ẹ jẹ́ ká fi ran ìránṣẹ́ yìí lọ́wọ́. Orúkọ arábìnrin yẹn ni Àríyọ̀ Modúpẹ́ Abíọ́lá, ìyá wọn nìyẹn. ẹ jọ̀ọ́ ta ló ń jẹ́ Àríyọ̀ Modúpẹ́ Abíọ́lá? ẹ gbọ́ ta lẹ́ni yẹn? ǹjẹ́ ẹ bá mi ṣèwádìí ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Orúkọ ọmọ kejì tó kù láyé báyìí òní Mariam Ayọ̀dìméjì Àríyọ̀. Orúkọ ọmọ kejì tó ṣì wà láyé òní Fọlájìmí Marvelous Àríyọ̀. Ọmọ kẹta òní Ire Olúwatọ̀míwá Matthias Àríyọ̀. ẹ jọ̀ọ́ lórúkọ Ọlọ́run, gbogbo ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ṣe ń gbóhùn yìí ẹ máa bá mi gbàdúrà. àwọn tẹ́ bá lè ṣíà rẹ̀ fún láwọn orí òkè gbogbo tí wọ́n ti lè máa gbàdúrà kọ́lọ́n kó tú wọn sílẹ̀. ní tí àwọn ajínigbé sọ ni pé báwọn bá ti mú owó wá àwọn máa pa ọmọ ilé kọ̀ọ̀kan. ẹ jọ gbogbo abiyamọ ẹ ní fojú sunkún ọmọ àmẹ́ni tí ó kan ibi ò ní kàn wá. ẹ bá mi gbàdúrà lórí arábìnrin yìí, lórí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí, kán máa pa wọn mọ́. kọ́lọ́run kó dìde agbára tó dìde tó fa Pétérù jáde kúrò nínú túbú, májẹ̀mú tó dìde tó gba Pọ́ọ̀lù àti Sáílà sílẹ̀ kó dìde láàárọ̀ yìí ọ̀sán àbálẹ̀ yìí ni. gbogbo ọmọ Ọlọ́run mo bẹ̀ yín ní Nàìjíríà, ní àbúrọ̀dù, káàkiri àgbáyé, àkókò àwẹ̀ táwánú rẹ̀ yìí ẹ bá fi bí Ọlọ́run. ìyẹn lẹ́sìn mùsùlùmí tẹ̀bẹ́nu pa ogun rẹ́pẹ̀dà platform ẹ̀yin náà wọlé alúà ẹ bá mi gbàdúrà kọ́lọ́run kó dìde. gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, gbogbo ọmọ Ọlọ́run, gbogbo ọmọ ọwọ́, gbogbo àgbàlagbà tọkùnrin tó bẹ̀rẹ̀ ẹ bá mi wọlé àdúrà kọ́lọ́run kó fi àánú rẹ̀ fa àwọn ọmọ yìí jáde àti ìyá wọn láàyè. kọ́lọ́run kó dìde ibi tí ipa ọlọ́pàá ò lè dé, tí ipa sójà ò lè dé, ibi tí agbára ènìyàn ò lè dé, kí mèmí Ọlọ́run kó lọ ọbẹ̀ kó fa àánú dá sí i, kí ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀. kọ́lọ́run kó ká mọ̀ yóò jáde láàyè àti ìyá wọn láìpẹ́. ká mọ̀ fòkè sunkún ẹnikẹ́ni láàrin wa mọ́. bí ẹ ti ń ṣe léyìí mọ́mí ìdádì àdúrà yín ó gbà ó. ẹ ní bọ́ ha, ẹ ò ní sìnrìn ohun tẹ́ ò jẹ́ tẹ́ mọ̀lẹ́ ń wà lọ. ẹ ní pàdé tó máa jẹ yín lórúkọ Jésù Olúwa. ẹ ní bọ́wọ́ lọ́wọ́, ẹ ní di ìjẹ fún èṣù. àtẹ̀mí àti yín àjọfàyọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí ni o, àwùjọ fàyọ̀ parí ẹ̀. àwọn ìdílé yìí àjọ kápínú yìí à wọnú ọdún yìí ni. ẹ wo tó ṣẹlẹ̀ báyìí, àánú ni mo béèrè fún lọ́dọ̀ yìí. ẹ bá ń gbàdúrà káàánú ó dá sí i. orúkọ yẹn bákan náà àti fọwọ́dù ẹ̀ sínú pílátífọ́ọ̀mù. ẹ bá mi gbàdúrà, ẹ pé káàkiri ojú òní tì yín. àtẹ̀mí àti yín àwùjọ di aṣẹ́gun. mo gbàdúrà pé ìjà yìí àjàyè ní Ọlọ́run abáwájà ọjà àdúrà yìí ànáyè láwùjọ náà. àdúrà yín á gbà lórúkọ Jésù. I love you all. Shalom. tọ́ nílé lóko lájò lẹ́yìn odi ojú wo lẹ́yìn fi wò ó lọ́dọ̀ tí yín? báwo ló ṣe jẹ́ gangan pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ àbí ń tẹ́ rí? so ọ̀rọ̀ tèmi lálẹ́ yìí kò ní ju bẹ́ẹ̀ lọ. mo ti play kẹ́ ẹ lè mọ̀ pé n tí mo mú wá n tí mo rí òun náà lẹ rí. so kìí ṣèmi mo sọ, nǹkan tí mo gbọ́ òun náà ni mo play yìí. ẹ ṣé púpọ̀ ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáláyé tí ẹ darapọ̀ mọ́ mi. ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí tó bá yẹ pé kìí ṣe màmá onítìrí kan ètè sọ̀rọ̀ síta torí orúkọ yẹn ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjì jọra wọn. bẹ́ẹ̀ ni àánú Ọlọ́run àwọn àbáyé ojú méjì tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. lọ́lọ́ Ọlọ́run Elédùmarè ọba tó láyé ọba tó lohun gbogbo tó dẹ̀ ń ṣeun gbogbo. ẹ ní ṣubú dànù ọwọ́ yín méjì tẹ́ fi ń gbàdúrà ẹ̀ ní fi gbọ́ ọmọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. ó dìgbà kan náà.